wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé dàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tẹ̀wé dàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé dàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Ṣé o ti gẹ̀ẹ́sì? Àgbọ́yé bàbá. Àdìsí fẹ́ni tí ń sọ pé ńgbà náà à ń sá lọ́gbẹ́ àṣàdìsí lọ́gbẹ́. N táwọn àfa gbé kalẹ̀ fún wa ni wípé gbogbo àdìsí yòówù tó bá wọlé ní sáré tó da tímátínú rẹ̀ ń tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ ọba ti da ẹ̀ sọnù. Naam. Òwúrọ̀ ṣe káàdà múná wíwọ́n wọ́n ti kọ́ rẹ̀ ọwọ́ àánú àkọọ́lẹ̀ wọn bẹ́ẹ̀. Rahimahullah. Ọ̀rọ̀ jẹ́ kitabahu. Ẹ lọ lè wo tíra ṣe káàdà. Àgbọ́yé bàbá. Ẹ bà bẹ́ẹ̀. Naam, bàbá fọ́tò ọ̀rọ̀ ti fọ́tò yìí. Ṣé ilé tí fọ́tò bá wà àbí owó tí akóṣàpò tí fọ́tò wà mẹ́ẹ̀? Ǹjẹ́ màláìka lè wọbẹ̀ lóòótọ́? Ṣé ẹ rí ilé fọ́tò náà? Ẹ ti parí ọ̀rọ̀ alájà. À ń padà bọ̀ wá. Àìdébẹ̀. Ọ̀rọ̀ alájà. Ẹja akọyanjú fọ́tò ìbí alájà wọn lápadà sí. Akọyanjú fọ́tò ìbí ajá náà Orí ti fọ́tò tí ànábì ní la tadkhulul malaikatu baytan Fíì. kẹ́líbọ̀ kíni kan. Ẹ̀lẹ́bọ̀n wàlà sọ̀rọ̀. Ṣé bó ṣe wúlò àbí? Fi ìkẹ́líbọ̀. La tadkhulul malaika baytan kalbun wala sura. Muttafaqun alayhi. Muttafaqun alayhi. Muttafaqun alayhi àmọ́ mẹ́fà nù. Bàbá ni muttafaqun alayhi àmọ́ mẹ́fà. Máa tafaku alayhi. Bó ṣe lè wù kó tafaku. Ọgbọ́n ìtàbàkú. Àyàkùnlá. Bó ṣe lè wù kó tafaku lérí ẹ̀ lóòótọ́. Àgbọ́yé bàbá. Tí ń bẹ́ ń bẹ̀ ọ̀bá. Ń bẹ́ nínú mọ́tínú yẹn ò bá ti lálàáfíà. Ẹ dànù. Ìbára ni wọ́n tafaku lérí ẹ̀. Ibi kìí sọ lọ́sọ. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan náà ni ẹ gbọ́dọ̀ yí kú ọ̀nbẹ. Èyí tí àwọn àkàbà gbà wá tí wọ́n ń pè ní hadith tí ọba bá làákà yìí lọ tí ọba ń ti ń ṣẹlẹ̀ láyé lọ tó kálàfà làákà yìí ó sì kálàfà wákìú. Náà. Ọgbọ́n. Àgbọ́yé bàbá. Ẹ sọnù. A ṣe ìlgáwù rẹ̀. Ẹ ṣe ìlgáwù rẹ̀. Súrà tí wọ́n ń sọ fọ́tò kìí ṣe fọ́tò tá à ń gbé kọ́lé ìlànà mi wíjọ náà. Naam. Àwọn ọ̀nà ẹ̀ báyìí. Ǹjẹ́ ọ̀kọ́kọ́ yé wọn nù? Torí fọ́tò yìí ò tí ì sí láyé àná Muhammad. Sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ fọ́tò tí kọ́kọ́ ń bẹ láyé òun lèyí tí wọ́n gbẹ́ lére. Bẹ́ẹ̀ni. Èrè ni wọ́n fi máa wọ́n máa pẹ̀lú àmà wọ́n agbẹ́ mi pẹ̀lú igi bí wọ́n ti gbẹ́ èrè wọn. Bẹ́ẹ̀ni. Òun là kọ́kọ́ fọ́tò kọ́kọ́ wáyé ní gbogbo ayé. Lápapọ̀. Látàyé ànábì Ádámà àtàyàwó mi nàhàrà. Ó ti bá wọn. Àgbọ́yé bàbá. Látàyé ànábì Ádámà àtàyàwó mi nàhàrà tó fi dòní. Dáhùn sọ yìí. Naam. Ó ti bá wọn. Súrà bí wọ́n ti gbà bíúdi rẹ̀ kìí ṣerú èyí tá à ń sá náà síwájú. Ilé fọ́tò díjítà yìí. Díjítà kọ́ kìí sí ìwúnjọ́ náà. Naam. Irú súrà tá ànábì sọjọ́ náà nù. Ànábì ọmọ fọ́tò yìí. Ànábì ọmọ eléyìí kọ̀ mí tá a fi ń kọ́lé. Ànábì ọmọ. Bẹ́ẹ̀ni. Àgbọ́yé bàbá àwọn fọ́tò tá à ń yà nísìnyí àwọn díjítà fọ́tò yìí. Bẹ́ẹ̀ni. Ànábì ò mọ̀. Kò sí láyé ànábì. Bẹ́ẹ̀ni. Òun sì kọ́ ló wà nù àdìsí wọn. Bẹ́ẹ̀ni. Masha Allah. Ànábì ọmọ. Ànábì ò mọ̀. Òun kó sì wà nù àdìsí. Kìí ṣe yìí náà wí wọ́n tó ń pé wà náà yẹn fọ́tò bí owó kọ́ fọ́tò tá ń gbé kọ́lé ni tèyí tá ń gbé kọ́lé náà kọ́. Masha Allah. Dáńtà ń wí mà. Òun náà tó gbá dìsí. Ọgbọ́n yé. Masha Allah. Súrà fọ́tò èrè tí wọ́n máa gbé kalẹ̀ tẹ́lómi ọmọ ẹlòmí òkú yọ gbére rẹ̀ bàbá ẹlòmí òkú agbẹ́ èrè agbé sínú ilé kó wọ́n máa fi rántí bàbá àwọn kọ́dà wọn lè má fi ṣe ìbádà. Àfọ́tò yẹn là ní wọ́n sọ pé ànábì
sọ wípé ilé tí fọ́tò yẹn bá wà tó ṣe déédéé bí èrè yẹn àwọn màláíkà ò ní wọ ibẹ̀ inú ilé ọ̀hún ó ti yé àgbọ́yé ó fi wá di òní tọ́wọ́ ajá sí pé irú fọ́tò ń kọ́ la tó wá ń lò mọ́ sínú ilé ọwọ́ adirú fọ́tò yìí là ń lò sí inú ilé torí bá a ti ń gbé fọ́tò yìí sínú ilé làwọn náà máa ń gbé fọ́tò yèrè òun sínú ilé tẹ́lẹ̀ kìí ṣe lè ìbádà ó jàdọ̀ báwọn táwọn ń jọ́sìn fún ọ̀tọ̀ níhùn àwọn tákà fẹ́ máa wo àbí kó gbé ara wọn gan kó máa wo. zikirọ kan bí ìran kìrọ. kàdó lọ́bẹ̀ mutafakula alẹ́ ìdẹ́sọ tẹ̀lé máa ń mẹ́fẹ́ fà ẹ̀rẹ̀gbẹ́ ní ìsìn máa ń mẹ́fẹ́ fà. àwọn wá ni. òun ní Bukhari àti Muslim nìkan sọyún Bukhari Bukhari àti Muslim. àmọ́ mẹ́fẹ́ fà àwọn ni mutafaku alẹ́ ó ti yé báwọn ọgbọ́ mutafaku alẹ́ so now fọ́tò tí a wá ń lò lónìí òun kọ́ ni fọ́tò tàná tó jẹ́ èrè ní tànàbí ń sọ tó wà nù àdìsí yẹn. ọlọ́run jọ dàbọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó ní mutafaku alẹ́ yìí Imam Bukhari àti Mùsùlùmí nìkan àwọn yòókù ń gbọ́ kí n ti wọn. kálá wọn náà sọ àdìsí. kí n ti àwọn yòókù torí àdìsí yìí tá a sọ yìí ń bẹ nínú ti mú àtà Málìkì ẹni tó ní mutafaku alayhi ńgbà tó ní Ìmáàmù Bukhari àti Mùsùlùmí nìkan ní mutafaku alayhi ń bẹ bí mú àtà Málìkì. ọgbọ́ àgbọ́yé bàbá àgbọ́yé. èsì ń bẹ nínú àwọn tírà míì náà bẹ́ẹ̀ àmọ́ lórí ti Málìkì òun ń padà bọ̀ abẹ́. fọ́tò wọ́n ní kí n ṣe fọ́tò tí ń bẹ ń bí owó. èso èyí tí ń bẹ ń bí owó yẹn òun náà lọ bẹ́ẹ̀ fọ́tò náà ni torí pé wọ́n yà á ni wọ́n fi gbé e síbi owó èyí tí ń bẹ nínú ilé wọ́n yà á ni wọ́n fi gbé e sínú ilé. àwọn náà sì gbé síbẹ̀ ìgbésíbẹ̀ ìrántí ni. ìrántí ni torí pé ọba Saudi ní ọba tó wá síbẹ̀ gbé síbẹ̀. wọ́n fẹ́ máa fi rántí ẹ̀ náà ni. owó sí Nàìjíríà tá a ná. Murtala ni àwọn ìjọba àwọn àti Nàìjíríà náà gbé síbẹ̀. àwọn bí sì rántí wọn. àgbọ́yé bàbá. náà nígbà tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ti wá sọ pé màláìka ò ní wọlé tí súrà bá wà àpò tí owó tí súrà ń bẹ wà torí gbọ́dọ̀ wọ́n gbé kìí ṣe owó kìí ṣe súrà àti ibi owó wọ́n ń lọ ni. naam. kí ni wọ́n ṣe. àgbọ́yé wọ́n lọ ni. wọ́n lọ lọ́rùn ni. èyí tá a gbé sínú ilé àtẹ̀yí tí ń bẹ ń bi àpò kí là á pè é. súrọ̀ náà wọ́n pè é. sádìsì wa sọ fún ọ wípé kìí ṣe súrọ̀ ti ibi owó là ń wí o torí pé ńjọ́ náà àti fọ́tò tó ń wípa gbé sínú ilé àti owó tó wà ń bi tinú owó yìí náà kò sí ńjọ́ náà òun kọ́ lànàbì gan ń wí èrè gan lànàbì ń sọ. sallallahu alaihi wasallam. ìwọ ọbẹ̀ kọ̀ǹdẹ́mù ti fọ́tò tinú ilé olùwádìsí fún ọbẹ̀ kọ̀ǹdẹ́mù ti bí owó tí ń bẹ lápò tiẹ̀ ọwọ́ládìsí ọkọ̀ lọ́bẹ̀. ọgbọ́ àgbọ́yé bàbá. ti fọ́tò ti ilé tó sì ń bú àwa sí pé àrékò ń bẹ̀ pé ànábì ní màláìkò ní wọnú léhùn ó ti rà òun gan ká ànábì ìwọ sọ fún mi ìṣerú fọ́tò yìí ń bẹ láyé àná Muhammad. kò sí bàbá. èrè ni wọ́n ń gbẹ́ tí wọ́n ń pè ní fọ́tò ń gbà náà òun ni zúra tamasil àwọn èrè àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ba ti lè wá lo mọ́tò tí ń bẹ nínú ilé lo towó náà ma tọ́ọ̀bá ti lè tó owó náà ma tinú ilé tó wíwùn náà lọ fún un torí kí sóhun làdísì ń sọ ọjọ́ náà. akramakumul karim ilé tó bá wà báwọn àti ìyànjú ọ̀rọ̀ fọ́tò ń bẹ̀ ni ilé tó bá wà. àwọn màláíkà wọ bẹ̀. àwọn màláíkà wọ bẹ̀ àbí wọn ò ní wọ bẹ̀. kò sí ní tó di màláíkà lọ́wọ́ rẹ. láti má wọlé. wàmá natanazzalu illa bi amri rabbika. lahu ma bayna aydina wa ma khalfana wa ma bayna dhalika àbí kíni kan wọ́n kọ́ fèrè jì mí. wa ma kana rabbuka nabiyya. sọ ọ tí ráyà náà ọ rí pẹ̀lú ògùn ọlọ́run. wàmà natanazzalu a ní sọ̀kalẹ̀. illa bi amri rabbika. àyà lè fún ọ̀hún wọ́n tó ní màláíkà ní wọlé kan. a ní sọ̀kalẹ̀ àbí bi amri rabbika. àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ̀ wà nábì. lahu ma bayna aydina. gbogbo tí ń bẹ níwájú wa ọlọ́run lónìí. wa ma khalfana. tí ń bẹ lẹ́yìn wa ọlọ́run lónìí. wa ma bayna dhalika. àti tí ń bẹ láàrin wa. wa ma kana rabbuka nabiyya. ọlọ́run ọgbàgbé ẹnìkan láti má dọ́dọ̀ rẹ̀
alákọ̀ọ́kọ́ nù o. wàsáàtì wàràhámàtì wàsáàtì kulla shay'in ọlọ́run ní àánú mi ọgbà yìí fún gbogbo nǹkan ọgbọ́n kò síbi tá àánú mi ò dé. àánú èmi ọlọ́run lè jálẹ̀kùn wọ everywhere. bí màláìka bá rò wọ́n wọlé àánú ọlọ́run á sì jálẹ̀kùn wọlé. La ilaha illa. wàlẹ́ àkùwá màláìka tí ó kó wọn ọ̀jí sí ọlọ́run ò sí. Allahu akbar. òun ti bí wọ́n tó ṣe ń bẹ́ ń lé kó wá náà sọ́lọ́run ò débẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ni. àánú ọlọ́run délé kó wá ẹ sọ̀rọ̀ àdísì nínú wáyé. akramakumul karim. ẹ sọ̀rọ̀. hayakumullahu ta'ala. ti fọ́tò nù. òun ló lẹ́gbẹ̀ẹ́ kaba wọn. ó ti dúró. àti màláìka àánú àti màláìka àgẹ̀ àti màláìka àgẹ̀ gbogbo wọn sì kìbárù àti gbogbo wọn kò séyìí tí ò ní wọlé tí fọ́tò wà. tí màláìka ọba ní wọlé tí fọ́tò wà ọgbọ́n kọ́yé bàbá. tí ọba ní wọlé tí fọ́tò wà kọ̀yẹ́ kọ́ wọ ìlú tí wọ́n gbé ère sí andabọ̀tù. àwọn bòde kọ̀ọ̀kan. kọ́tà tó wọlé tí màláìka ò tó wọlé yóò gba bòde. nígbà ń kárí gbogbo òlu ni. bẹ́ẹ̀ni. àbí ẹ̀kọ́ ni ìlú tí fọ́tò bá wà tí wọ́n gbé ère gan-an sí andabọ̀tù bóyá tó ń gbé mú kíní ọkọ̀ tàbí jagun jọ̀hún gbé mú lọ́wọ́ ni. mo lọ. àbọ̀wà lérí ẹṣin ó gbé ọkọ̀ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni. ó ṣe báyìí. àbí nǹkan àìsí abúlé nàìjíríà báyìí. àbí sọ kíní kan nàìjíríà. òun náà fi gbẹ. gbogbo tó bá wò lè ṣe tí màláìka bá dé kí màláìka ọ̀họ́ ni. pé a wọn gbọ́dọ̀ nílùú yìí. èrè wà nù. ilé tí fọ́tò bá wà tí màláìka bá ní wọ bẹ̀ kò ní wọ̀lú tí fọ́tò náà wà náà ònkálùkù ọ darí padà síbi làákàyè rẹ̀ kò fi ṣe àdísì ni. èyí wọn dúró ti. ẹgbẹ́ kan. ilé. ẹni tó bá wọṣọ tó ní fọ́tò lé ní wọn ní màláìka ní kóhùn tẹ̀lé. bẹ́ẹ̀ kan ló bẹ̀. ó dá bẹ́ẹ̀. ọlọ́run jọ dáa bẹ́ẹ̀ sí ń bèrè wọn. ìbéèrè ó dá. wọ́n lẹ́ni tó bá wọṣọ tí. fọ́tò wà ń bi aṣọ rẹ̀. tó bá fi lọ lè kírun. màláìka ò ní gbàrún bí rẹ̀. bàbá ti kó kò sì ní kó èyí tí ń bẹ nú owó. owó tó kọ́kọ́ wò àbí pásítọ̀tù tí ń bẹ lápò rẹ̀ tí fọ́tò wà ń bẹ tó fẹ́ lọ lú èbó. kò sì sẹ́ni tí kírun láyé tàwa yìí tí ò sówó lápò rẹ̀. bẹ́ẹ̀ni àbí kí pásítọ̀tù wà lápò ẹ̀. pásítọ̀tù. bọ́ bá lọ hajj ọ̀gbọ́dọ̀ torí pọ̀ fẹ́ kírun ní haram kọ́ wa náwó di pásítọ̀tù. ọ̀sàgbẹ́kùn. ọ̀wálé mọ́nù. ó ti yé báwọn. àyàkùnlá. àkọ́kọ́ ní pásítọ̀tù lọ́wọ́ lára rẹ̀ náà. Masha Allah. lẹ́yìn tí lára rẹ̀ ó ní kí ni id card tó ya fọ́tò rẹ̀ sí ẹlòmíràn tó fi kọ́rùn báyìí. táàgì náà ni. táàgì tó fi kọ́rùn fọ́tò rẹ̀ mẹ́mẹ́ yóò sì fi kírun pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni. ní haramu àní ẹ̀sọ́ gbogbo ẹ̀nu. màláìka oko. ọ̀rọ̀ àyìnmọ̀kánu kì í sọ̀rọ̀ mímà. màláìka oko ó dáadáa. dínà sọ̀rọ̀ mímà. ẹni ó bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ọ̀dà fún ọ ó ṣe rí rí. ọ̀sẹ̀ wọn kù sẹ́. nǹkan kò ní sí ọ. ẹ̀yin náà tó wá ṣeun bàbá. láká yìí yóò sùn gbà kí. màláìka oko dáadáa. irun rẹ̀ ó lókè. fàǹgbà kíkò. alihamudulilayi. irun rẹ̀ ó sì lókè. alihamudulilayi. dáadáa ìwọ̀n ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbádà. sẹ́ni gbogbo eléyìí tẹ̀ wí. ọlọ́run kọ́ ló sọ. alihamudulilayi. ọlọ́run kò sọ. ọlọ́run kọ́ ló wí. bàbá wa táyé ṣe nǹkan kò ní ṣe mímọ̀ yìí. àlùbáríkà ṣe kàádàm. bàbá fọ́tò ò lẹ́yẹjú fún wa yìí. náà. ilé tájà bá wà mẹ́ kọ́. tọ́ ṣé màláìka wọ bẹ̀. sọ́wárí ti ajá tí a ń sọ yìí. àwọn àbá ọ̀rọ̀ mẹ́rin ọ̀díyà mẹ́rin ló wà níbi ajá. kí ni mo lọ́wọ́ níbi ajá yìí. ọ̀díyà mẹ́rin ló wà níbi ajá. naam iyo àti iyo. number one òun ni tọ̀hárátùl kalbi wàlájà zatuhu báńkà dáadáa ọ̀fẹ́ kọ́ kọ́mọ́ dàbí ìgbà tó já sí wípé ńlọlẹ̀ mú wálé rí. bẹ́ẹ̀ni bàbá. wọ́n wá báńkà mo fi ní ọyọ́ wá báńkà dáadáa kí n sì tu fún kálukú ọgbọ́ dáadáa. bàbá ajá fi yẹn bá tó báyìí pé kọ̀ bá rí bẹ́ẹ̀ wọ́n náà lọ́lẹ̀ wá mímọ́ wọ́n bá rìn jìnnà ọ̀kẹ́ntì nǹkan yìí. tọ̀hárátùl kalbi wàlájà zatuhu. ajá mani àbí ẹ̀gbin lajá sínú nàjàzà lọ́wọ́ àtàbà gbé nǹkan nàjàs ẹ̀gbin tó yẹ pé tó bá kànyàn la èèyàn gbọ́dọ̀ kírun iná àwọn pè nàjàs. naam àgbọ́yé. ìyàtọ̀ ń bẹ láàrin nàjàs àti ríjísù. ẹ ti sọ́lé kojú ni. ni mo fi sọ̀rọ̀ ti kámúrù ti ọtí pé ǹjẹ́ tó ti bá kànyàn la tá a lè kírun àbá lè kírun kí ni mo á lọ́kọ́ àlẹ́ ṣe. ẹ láàlì kírun. mo láàlì kírun. ríjísù yẹn ní kèsì nàjàs. bọ́tí bá kan aṣọ tó sì sínú tọ́gbẹ́ máa bẹ́ẹ̀ ó lè kírun bẹ́ẹ̀ irun rẹ̀ sì lọ bẹ́ẹ̀. Masha Allah. Jami o sì mẹ́rin ẹ̀ wá tó lò lé kírun bẹ́ẹ̀. náà. gbọ́yé bàbá gbọ́yé. amadẹ́wọ̀n kí n lọ ọ̀rọ̀ èyí wọn à ń padà bọ̀ wá bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rọ̀ ọjọ́ mi nù. alikẹ́lìbù najasul ayn. najasul ayn ẹ̀gbin tó fojú hàn ni. inda shafi'iyya. lọ́dọ̀ mọ́mú sábì. wal hanabila. àti àwọn mazhabi hanabila farabalẹ̀. Imamu Ahmadu ọmọ Ambali tí wọ́n bá ń dakọ̀ mazhabi Ambali mo ti sọ nínú ọ̀rọ̀ mi miraran wa takrara iddata marrat mo ti sọ
ó ti yé báwọn Bẹ́ẹ̀ni. láì má yẹ gbà wípé Ahmadu ọmọ Hanbali lè sàfàkìhàn kìí ṣe àfa onífíkíwò Ahmadu ọmọ Hanbali ò sí nínú àwọn fuqahau mẹ́rin tí wọ́n wí wọ́n ti bọnú ẹ̀ ní Naam. kò sì ní masáàbí fún rẹ̀ Abu Hanifa ní masáàbí ẹ̀ Maliki ní masáàbí ẹ̀ Shafi'i. Shafi ní masáàbí ẹ̀ Laysu Mursal ó ní masáàbí ẹ̀ Sufyanu Zuhri ó ní masáàbí ẹ̀ gbogbo wọn ni wọ́n ní masáàbí wọn ama Ahmadu bin Hanbal ó ti bá wọn lam yudawwin masahabahu al-fiqhi kò ní masáàbí fiqhi wa lam yu'allif kitaban fil fiqhi Kò sí tírà kan lórí fíkíù. wọ́n bá ń sọ tíra tí Imam Ahmadu ọmọ Hanbali ṣe lérí fiqhi hadisi ló ṣe mudawwinu ni Bẹ́ẹ̀ni. Ó dà wá náà ahadith. bẹ́ẹ̀ ni Àmọ́ kò dà wá náà. wọ́n jẹ́ imaamu fil hadis Bẹ́ẹ̀ni. laysa imaman fil fiqh Fíkì. níjọ́ mo ti sọ yẹn tí rẹ nìkan fún mi lẹ́rìí ẹ̀kọ́ takodo ni. Bẹ́ẹ̀ni bàbá ẹ ti sọ mìíràn. tọ́ba ń dakọ̀ ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti Ahmadu ọmọ Hanbali bọ́nú ẹ̀ ni kọ́dà kò dùn máa kọfẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó sì kìlọ̀ fáwọn. ó sì lọ báwọn bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ kọ́ látẹ̀tùwù kàlámì ẹ má kọ́ nǹkan kálẹ̀. nínú àwọn fatawa rẹ̀ kọ́ nǹkan kálẹ̀ nínú gbogbo fatawa ẹ̀ ọkà dàní tọrọ ma wípé ó ṣe é ṣe kọ́ dọ̀la ntọ́sá fún mi pé ó ṣe é ṣe kọ́ dọ̀la kí ọ̀rọ̀ mi ò padà kí ayé ó tún padà chẹ́ǹgì kí fatiwa mi ò tún dé yàtọ̀ fún tòun kọ́ máa di ìbálẹ́jọ́ fún òun wájú ọlọ́run òun ni òjò ṣe agbo èyí òun fẹ́. Ọ̀kanu. àwọn atọ́wá wà ní masáàbí rẹ̀ ni wọ́n ń pè ní ànábìlà kì í ṣe Ahmadu ọmọ Hanbali tọ́ba sọ pé Ṣàfi'í aṣọ àwọn kì í sáfì lórí ẹ̀ àwọn tó wà nínú masáàbí rẹ̀ ni ìbẹ́nu àwọn Ṣàfi'íyà tọ́kálá fàárà yìí Ṣàfi'íyà náà ni ó sì máa jẹ́ tọ́ba ṣe fatiwa kan tọ́ba ní ọgọ́dọ̀ àwọn Ṣàfi'í aṣọ báyìí mo sọ pé èyàn gbọ́dọ̀ máa alfarku bayna ash-Shafi'i wa Shafi'iyya والفرق بين المالكي والمالكية وأبي حنيفة والحنفية والأنبلي والحنابلة. Ti sọ bàbá. Ojú ọtọ ọba tó mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn. Sọ́dọ̀ ni bàbá ní Imam Shafi sọ báyìí tẹ́ bá wà kí àgbọ̀ wọn kọ́ lọ Shafi'iyya. Imam Shafi lọ́kọ́lọ́ sọ pílátífọ̀mù Shafi yìí ni wọ́n ti sọ̀rọ̀ yẹn. WhatsApp group wọn ti sọ. WhatsApp group Shafi yìí ni wọ́n ti sọ̀rọ̀ yẹn. Ẹnìkan ló sọ láàrin wọn. Kìí ṣe pé Shafi yìí gan-an lẹ́ni ọ̀sọ̀rọ̀. Eléyìí náà ara nǹkan tó gbọ́dọ̀ mọ ni kó tó lè dẹni tí wọ́n máa dá sí ọ̀rọ̀ fíkìwà bọ́rọ̀ mímà. Al-kalbu najasul ayni. Ajá ẹ̀gbin ni. Inda Shafi'iyya. Lọ́dọ̀ àwọn tó ń bẹ lójú ọ̀nà Shafi. Wal Hanabila. Wọ́n máa pè é ìdákọ̀ pé lọ́dọ̀ Shafi. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ àwọn tí ń bẹ lójú ọ̀nà Shafi. Wal Hanabila. Àtàwọn tí ń bẹ lójú ọ̀nà Hanbali. Wa inda al-Hanafiyya. Àwọn sàrà méjì wọn àwọn ní ẹ̀gbin ni ajá. Ọba ìbára kan ó ti ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ rárá bó ṣe wù ọ́ mà. Àmọ́ lọ́dọ̀ Abu Hanifa. Tahirun. Abu Hanifa ní ajá gan fúnra rẹ̀ ní báyìí nǹkan tó mọ́ ni kì í ṣẹ̀gbin. Mo ti sọ fún ọ́nú ọ̀rọ̀ mi jóni yìí pé àkọ́kọ́ tí tìláàfù fùkàhà bá ti wà táwọn àfa lórí kọ̀díyà kan tó bá wà tó bá ti rí pé àwọn Shafi sọ báyìí Ahmadi sọ báyìí Maliki sọ báyìí kìnìkan sọ báyìí tí ọ̀rọ̀ wọn bá ti yàtọ̀ síra wọn kọ́kọ́ dá a padà sínú làákàyè rẹ wípé eléyìí sọ̀rọ̀ Ọlọ́run kìí sòfin Ọlọ́run. Sòfin Ọlọ́run. tó bá jọkọ gbé wá nù ni. Wọn ò ní máa. tó bá jọfin Ọlọ́run ni ìtìfáàkù ọ wà. Wọ́n fẹnu kò lórí rẹ̀. tí wọ́n bá kọ́dà bẹ́ẹ̀ mẹ́ta bá papọ̀ tẹ́nìkan bá ti yà tọ́jà ọ̀nà bòmí lọ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ni tọ́kájọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo wọn gbọ́dọ̀ fẹnu kò lórí rẹ̀ ni. ọ̀rọ̀ Ọlọ́run ni. ẹnìkan kan wọn gbọ́dọ̀ sọ pé òun lọ tòun lọ́tọ̀ ibẹ̀ ló ti mọ̀ pé ọ̀rọ̀ ajá yìí ní sọ̀rọ̀ Ọlọ́run. nígbà tí ìwà sọ̀rọ̀ Ọlọ́run kí ni wàhálà níbi gbájá wa nbìkan tó ní ajá ti wà màláíkà ní wọbẹ̀ màláíkà ní ṣègbà màláíkà ní sàwọ bí màláíkà bá wọbẹ̀ Ọlọ́run á sì ránṣẹ́ àánú rẹ̀ síbẹ̀ fún rẹ̀. Wa inda al-Hanafiyyati tahirun. lọ́dọ̀ àwọn tó wà lójú ọ̀nà Hanafi àwọn ní ajá nǹkan tó mọ́ ni. Ma'ada luhabuhu. wọ́n ní itọ́ rẹ̀ nìkan lọ́dọ̀ tàwọn káfọwọ́ kan ajá kájọ́ kan nílá wọn ní kò sábúrú àwọn alákọ̀ọ́kọ́ méjì ń sọ pé kọ́dà kò gbọ́dọ̀ fara kẹyàn Ànàbí yà sọ pé ó lè fara kẹyàn àmọ́ itọ́ rẹ̀ gbọ́dọ̀ kẹyàn la. Wa bawluhu. itọ́ kò gbọ́dọ̀ kẹyàn la. Ma'riquhu. oògùn ajá kò gbọ́dọ̀ kẹyàn la tọ́ba kẹyàn la ó ti dẹ̀gbin nù àwọn ní ìhun nìkan ní ẹ̀gbin ajá gan fún
rẹ̀ ọmọ ntọ́jáde lára rẹ̀ ni ọmọ gẹ́gẹ́ bíi pé àwa náà ìtọ̀ gbogbo ẹ̀ náà ṣe mọ̀ pé ẹ̀gbin ni o ti bá ó ní èyíhùn ni lọ́dọ̀ tòun èyíhùn náà túmọ̀ wípé àjàmọ́ ó lè fara kan wá la. وعند المالكية lọ́dọ̀ àwọn tó ń bẹ lójú ọ̀nà máàlìkì. الكلب طاهر بنفسه. ajá fúnra rẹ̀ tahiru bi'aynihi aw binafsihi ajá fúnra rẹ̀ má dáadáa lọ́dọ̀ máàlìkì náà. وبوله طاهر. ìtọ̀ rẹ̀ lọ́dọ̀ máàlìkì ọmọ. وعرقه. òógùn rẹ̀ ọmọ. ولعابه. ìtọ̀ ẹnu rẹ̀ ọmọ. ìtí máàlìkì àti Abu Hanifa bí yàtọ̀ ni pé Abu Hanifa ní ìtọ̀ òógùn àtìtọ̀ kọ̀má ajá gan mọ́. máàlìkì ní àtajá àtìtọ̀ àtòógùn gbogbo ẹ̀ mọ́. Ṣáfìí àti àwọn ti Ànábìlà àwọn ní àtìtọ̀ àtajá àtòógùn gbogbo ẹ̀ ẹ̀gbin. nígbà tí ó ti rí wáyé táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọn ò ti jọ dúró lójú kan náà ibẹ̀ ló ti mọ̀ wípé ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ tí ó ní ẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run wá. Bọ́yé bàbá kì í sọ̀rọ̀ tó lé lẹ́tọ̀dọ̀ ibẹ̀ lẹ́yìn ti mọ̀ wípé hadíìsì tí wọ́n rí fún un ni nípa ọ̀rọ̀ ajá ni hadíìsì yẹn ò légbò ńlẹ̀ bí ò ti légbò ńlẹ̀ ń padà bọ̀ wá bẹ̀ kí ni Imam Málíkì sọ lórí ẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ mẹ́nu tí mo kọ́ fún ọ. Bọ́yé bàbá bẹ́ẹ̀ lérí eléyìí wo ni ká mú mẹ́ ti méjèèjì yìí àti ti kọ̀ọ̀kan tó dá dúró. yóò dàbọ̀ ti Málíkì láàmú ó ti sọ fún wa wípé bí àwọn mẹ́ta bá papọ̀ mọ́sọ́nà halkọ ọ̀sùn alimaria wípé bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá papọ̀ ọ̀gbọ́n bọ́yé bàbá tí ẹnìkan wá yá lọ́tọ̀ àwọn mẹ́ta wọn jùmùhúrù lọ́dọ̀ àwọn àbá. bẹ́ẹ̀ni àgbọ́yé bàbá àwọn mẹ́ta yẹn ní kíni papọ̀ àwọn mẹ́ta wọn jùmùhúrù lọ́dọ̀ àwọn àbá. bẹ́ẹ̀ni nam ẹnìkan wá yà lọ́tọ̀ ẹni tó yà lọ́tọ̀ ni ẹ wá wu ọ̀rọ̀ ẹni tó yà lọ́tọ̀ ọ̀hún sóse ní ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti bá ti ọ̀rọ̀ Al-Qur'ani lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jẹ́ jùmùhúrù ẹ dànù ẹ mú ẹyọ kan ni làwọn èèyàn máa wáyé pé ọ̀rọ̀ tí jùmùhúrù bá táwọn jùmùhúrù sọ jùmùhúrù kí ni jẹ́ jùmùhúrù kan tó wúlò sí mi tí Al-Qur'ani bá ti ń dùn tí bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni kò sí jùmùhúrù wọn jọ náà àwọn jùmùhúrù náà ń bẹ mi tí wọ́n táwọn náà ń sinmi ntọ́ bá ti rí ẹ̀rí fún lọ́dọ̀ Ọlọ́run òun ni. ìjìmá máa sọ ń jọ ní ìmúnẹ́kẹ̀yìn sọ àwọn mẹ́rẹ̀ ni wọn ìjìmá wù jùmùhúrù làwọn. àmọ́ ìjìmá àwọn mẹ́rẹ̀ ni kọ́ àwọn fuqahawu tó kù tí wọ́n pọ̀ àwọn ọmọ kàfún yín jò ní bí àwọn Ibn Sahab àwọn Ibn Hasim Sufyanu Sori àwọn Awza'i Sufyan ibn Uyayna àwọn Laysu gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àwọn ní ìjìmá àwọn sahaba náà sì ní ìjìmáwò tiwọn náà ìjìmáwò sahaba ń bẹ wà ìjìmáwò fuqaha gbogbo ẹ báwo ni ń bẹ so ti gẹ́tì báyìí láti mú ti Málìkì báwo láti mú ti Málìkì ń padà bọ̀ wábẹ̀ ọ̀rọ̀ Málìkì tó ń sọ pé ajá má àtitọ́ àtitọ́ àti gbogbo ẹ̀ lọ́ mọ́ àmọ́ Málìkì fẹ́ kí á fọ́ tí itọ́ rẹ̀ àbítọ́ rẹ̀ tọ́ba kan wà láàbò ogun rẹ̀ ó fẹ́ kí á fọ́ ta'abudan kí ìbádà ó lè bá a. ó fẹ́ ká fọ́ ni. ó fẹ́ ká fọ́ ni ó wúwo ó fẹ́ ká fọ́ ni. àgbọ̀yé bàbá ó fẹ́ ká fọ́ ni. ní Málìkì. náà bàtí ẹ ti wá sọ pé nǹkan tí àwọn jòmó tí a bá ti yà lọ́tọ̀ọ̀tọ̀ ní pé kò sínú òfin Ọlọ́run kò sínú òfin Ọlọ́run wọn yà lọ́tọ̀. bẹ́ẹ̀ni. ìgbà tí ẹ wá fẹ́ sọ ní èdè tí mọ́mú Málìkì tí tábà ti wá rí nǹkan òfin fún nǹkan nínú Al-Qur'ani tó ti wá padà sínú òfin Ọlọ́run àbí. Ọlọ́run jọ dá fún wọn yìí ṣé rí ọ̀rọ̀ tí ajá ta ń sọ yìí ṣé màá kí mo ní ìwọ́n sọ pé àwọn mẹ́ta àwọn dúró lọ́tọ̀ àwọn fanu kò lérí kankan o ti yé báwọn ìpè kìíní yìí dá ẹnìkan wá dá dúró tiẹ̀ wá ní kọ̀ dá o ẹ wà kọ́kọ́ lọ lè wọnú Al-Qur'ani náà ẹ wẹ̀ rí ẹ̀. sẹ́ẹ̀rì wà fún. tẹ ẹ bá rí i pé ẹni tó ní ọ̀dà àwọn lọ́rí nǹkan gbẹ́sẹ̀ lé òun lẹ́bàá lọ ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn mẹ́ta wọn lọ. ọkọ yé bó ti rí nù. tẹ bá rí pẹ́ni wọn tó gbẹ́sẹ̀ lé wọn mú ta àwọn mẹ́ta yìí ló mú àwọn mẹ́ta lẹ́bàá lọ bọ́rọ̀ mi máa ti rí báwọn àfọ̀hún fíkíwù náà ti pè wá lọ síbẹ̀ nù ni. ṣé o ti gẹ̀ẹ́tì. bẹ́ẹ̀ o ṣe bó ti rí nù. èyí ò ti yé. ṣé àmà pé a ti gbọ́ nípa itọ́ nkankan tí Málìkì la mú wípé àti tọ́ rẹ̀ àti gbogbo ẹ̀ ntọ́ mọ́ ni àmú ti Málìkì lọ́wọ́. wàsáàníyà. máa wo a tó padà débò míì tá a ní tàlí Málìkì o. ṣé o ti kẹ́ ẹ̀. bọ́yì bàbá. naam. asáàníyà. tẹ̀kùhírù iná ilé ìgbàlagà fi. tí Málìkì ta la mú lọ́wọ́ yìí kékeré mọ́ kàbí làákà ìwọ̀n
o alukuran ní láti mú lọ́wọ́ o. ẹ̀rí wà ẹ̀rí ó tẹ̀lé. so halkọ yìí ṣé àwọn èèyàn understand wa pẹ̀lú àwọn bàyà nìyí àwọn bàyà náà ti yẹn mo fẹ́ kí. a máa gbọ́ yé. àsáàníyà. ẹlẹ́ẹ̀kejì. tatihiru ina. tatihiru ina. alladhi walaga fi al-qalbu. ká fọ jama kó àwọn àti kókó sọ aláwọ̀ pé ajá mọ́ ajá wa tẹnu bọ igbá àlùwàlá igbá tá a fi ṣe àlùwàlá àbí igbá tí a fi jẹun ajá tẹnu bọ báwo láti wá máa ká mọ igbá ni ká tó fi ṣàlùwàlá padà wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. wàtáàbà Ṣáfi'íyà. ẹ máa gbọ́ àwọn sábì yìí sọ pé. wal Hanabila. àtàwọn Hanabila. ilà annahu yajibu ghaslul ina'i. ṣé àpá ànákọ́sọ tàwọn kọ́wọn náà pé ẹ̀gbin ni. bẹ́ẹ̀ni. torí pé wọ́n lẹ́gbin ni òun àmì èjì ni tó bá ti tẹnu bọ igbá a gbọ́dọ̀ yìí lákìní. yajibu ghaslul ina'i. ká fọ igbá tí a fi ṣe àlùwàlá ni igbá àlùwàlá hùn tí ajá tẹnu bọ ni káfọ lẹ́ẹ̀méje. ihdahunna bit-turab. alákọ̀ọ́kọ́ rẹ̀ kọjá yẹ pẹ̀lú àbíbọ̀ àti kọjá nígbẹ̀yìn rẹ̀ nígbà tí ajá bá ti ẹnu bọ̀ bẹ́ẹ̀. فعن أبي هريرة رضي الله عنه. ẹ̀ńtà wọn mú lọ́wọ́ láwọn Ṣàfi'í àti àwọn Ànábìlà tí wọ́n mú lọ́wọ́ pé ká fọ igbá tí ajá bá ti ẹnu bọ̀ ẹ̀ńtà mú lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé. qala Abu Hurairah ta wílẹ̀ kan sọ báyìí. tuhuru ina'i ahadikum. mímọ́ igbá àlùwàlá ẹnì kọ̀ọ̀kan yín. idha walaga fihi al-kalbu. bẹ́ẹ̀ ti má igbá àlùwàlá yín gbà tí ajá bá tẹnu bọ̀. an yughsilahu 7 marrat. ó gbọ́dọ̀ fọ̀ ní ayọ̀síláwò 7 marrat. kọ́fọ̀ ní ẹ̀ẹ̀méje. ulahunna bit-turab. alákọ̀ọ́kọ́ rẹ̀ kí ọ jẹ́ yẹ̀pẹ̀ ní ọkọ̀ọ̀kọ́ fi fọ̀ ọ́. wọ́n láti ìsìn ni làwọn lọ́wọ́ Ṣàfi'í àti Ànábìlà làwọn bí ní pé tí ajá bá tẹnu bọ̀ àbí káfọ̀ lẹ́ẹ̀méje káfí yẹ̀pẹ̀ kún lẹ́ẹ̀kan. wa 'inda al-Hanafiyya. tọ́ba yẹ pé lóòótọ́ ni tí wọ́n gbẹ́sẹ̀ léhùn bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ dúró lórí ẹ̀ wọ́n ti yàtọ̀ síra wọn. àwọn Ànábìyà. al-ghaslu al-wajib. àwọn Ànábìyà lọ́dọ̀ tàwọn ẹ̀ẹ̀méje kọ́ là á fọ̀ èyí tó jẹ́ ọ̀dàn yẹn lọ́dọ̀ tàwọn tájá bá tẹnu bọ̀. thalathatun bi ghayri turab. òun náà ní káfọ̀ lẹ́ẹ̀mẹ́ta kò sí nínú yẹ̀pẹ̀ nù kí ló fà tí Ànábìyà fi wíwẹ̀ torí pé Ànábìyà ti sọ pé itọ́ rẹ̀ òun ní ẹ̀gbin lọ́dọ̀ tòun ajé ìṣẹ̀gbin. ó ti yé. bẹ́ẹ̀ni bàbá. àwọn tọ̀hún ní ajá àti tọ́ àti gbogbo ẹ̀lẹ́gbin làwọn fi ní káfọ́ lẹ́ẹ̀méje Ànábìyà ní itọ́ nìkan lẹ́gbin àti tọ̀ àtòógùn ajá gangan yìí ṣe ẹ̀gbin nígbà tájẹ̀ tí wàá ṣẹ̀gbin tọ́jà lẹ́nu ẹ̀lẹ́gbin kí látún máa wáyé pẹ̀kí sí ẹ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ má lo yẹ̀pẹ̀ sí táwọn yẹn ń gbọ́ yé. wàdáàbà Málíkìyà. àwọn Málíkì tá ń bẹ lójú ọ̀nà Málíkì táwọn sọ wípé àtitọ́ ajá àtitọ́ àtòógùn àtajá gan nǹkan tó mọ̀ ní kọ̀ṣẹ́gbìn kankan bẹ́ẹ̀. dáàbà ilà ànáwó nudiba gaslul ina'i sab'an àwọn là tó dàrọ̀ yẹ́bù máa ń gásìlì. ọlọ́run pẹ̀lú. ìtẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm